ẹ̀ẹ̀kan nílò wí ọmọ ṣáíká èyí ni sísáré èrù sọ̀tún sòsì mọ́kàn rẹ balẹ̀ pẹ̀lú kétéókè lọ ọlọ́run mọ̀ sí kétéókè lọ láyìíká ọmọ tẹrẹ̀. Àkòrí ọ̀rọ̀ mi lónìí òun náà ni ọ̀pọ̀ nínú òyàn ọ̀pọ̀ nínú òyàn. Nínú bíbélì gan ọ̀rọ̀ òyàn ṣeun tuntun lọ́pọ̀ gbà òyàn àjà òyàn ni àdẹ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run lérí kó ṣe kó kété yan ọmọ rẹ̀ lùgbàdì kẹ́ darí ọmọ Ísírẹ́lì gbàmúlò yóò kó ọwọ́ tí náà gíjù gbàmúlò yóò gbé ọ gba ibi kan jẹ́ pé ibi àrìlú retí ọ̀pọ̀ nínú òyàn òun là kò rí ọ̀rọ̀ mi lónìí. Ṣé o mọ̀ pé nínú Dítárónómì gan ó ṣèlérí kò wọ́n wọ́n á mú ọ lọ síbi alẹ̀ ibi ọ̀pọ̀ kò jẹ́ pé à á jẹ à á mú àríkọ̀ṣẹ́kù. Ṣé wọ́n dẹ̀ mọ̀ pé kébí bá ti kúrò nínú ìṣẹ́ ọ̀ṣẹ́ ọ̀bù ṣe ọlọ́run fún ara rẹ̀ líwí bá o wọ́n á ṣe ọ̀pọ̀ kù ọ́ kó bá ti yọ̀ mú gbẹ́kẹ̀lé rẹ̀ kó bá yọ̀ mú sínú rẹ̀ ọ̀pọ̀ gbà àrìtó àrìní da ọmọ ènìyàn lára mú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun kì í Jésù olúwara yàtọ̀ sí pé ó mú ọmọ èjì rẹ̀ kọ́ ọ lẹ́kọ́ pẹ̀lú ọ̀rọ̀ wàásù àtọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n kọ̀rọ̀ bá ti dójú rẹ̀ ló gbà mọ́rè Jésù fúnra rẹ̀ ajá kò dá sílẹ̀ á dá sílẹ̀ Jésù fúnra rẹ̀ òun gan-an níbèrè wí jíjẹ mélòó sẹ́ẹ̀ lébẹ̀ẹ́ ni nígbà kan jẹ́ pé ó túnṣe ìránṣẹ́ kó ìyàn ọmọ èyí rẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bíi ẹgbẹ̀rún lọ́nà mẹ́rún tó ń wélé wọn lọ sí aginjù ibi kan ti ṣiṣẹ́ ìránṣẹ́ kò wọ́n ẹgbẹ̀rún lọ́nà mẹ́rún ni nígbà kan bá ka ìyàn ọkùnrin àgbàlagbà kẹlẹ́bẹ̀ẹ́nù kan ní láàrin ka ìyàn ọmọdé láàrin ka ìyàn ọmọrin kò rí ya mọ iye ọ̀nìyàn kan jẹ lébẹ̀ẹ́nì nínú ipò àrílírètí nípò àrèsí jíjẹ àrísùn kankan nínú rẹ̀ nínú àrírírì lọ́lọ́run tún mú rírí kan mú jáde. Ó bá jẹ́ pé wọ́n bọ́ lọ́rùn rìn kó bá jẹ́ pé wọ́n ká ọ̀rọ̀ rẹ̀ kó bá jẹ́ pé wọ́n mọ èèyàn ò lérí rẹ̀ àti kó lọ́run ti rì í sí àti kó ti ṣe nínú èèyàn ọmọ èyí rẹ̀ ìrora kó bá ti jẹ́ pé olùfọkànsìn rẹ̀ ni kó bá jẹ́ pé wọ́n mọ yìí ni ọ̀pọ̀ gbà wọ́n nílò àti ṣe àníyàn wọ́n nílò àti ṣe ohunkóhun torí pé òyìn ẹ̀yà jà o àrìní ayé o àrìtó àgbòde kan o síbẹ̀síbẹ̀ nínú ọ̀dá òjò àìrọ̀ òjò nínú òyìn ẹbí kò gbàyé kan ọlọ́run fúnra rẹ̀ látọdún bọ́dún látayé dáyé onímú ọmọ tẹrẹ̀ òní ọmọ ìborí onídẹ̀ tọ́jú náà kọjá pé òyàn àti ebi àti wàhálà ayé yóò gbé wọn lọ ọkùnrin tẹ dálẹ̀ láti mú ìyà jẹ ẹ̀rá Júdà léjẹ̀ ẹni. Wòlíì ni Èlíjà ọjà kún kéde wí òjò àárọ̀ ẹ̀rá kan rí i wípé kòjò bá mọ̀ ọ̀rọ̀ Èlíjà ń gan fúnra rẹ̀ kẹ́tẹ́ ajẹun ọlọ́run mọ ohun kì í ṣe ní kété àgbáyé lọ́lọ́ba ọlọ́run mọ ohun kì í ṣe ọlọ́run mọ ọ̀nà ká gbé ọ̀rọ̀ rẹ̀ ká gbé gbà ọyọ̀mí pàṣán kẹmú ná orílẹ̀-èdè kan gbọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yà àyànfẹ́ kẹ̀yà lébẹ̀ á ṣètọ́jú ran bá a rè ni ọlọ́run fúnra rẹ̀ á mọ̀ọ́mọ̀ lànà á mọ̀nà nínú kété bí kété ó ṣe rí bá ṣúṣẹ́ ṣàbọ̀ ṣe yẹ sítọ̀ ọ̀nì fúnra rẹ̀ lá ṣí ojú ìran rẹ̀ á mọ̀nà nǹkan bá dẹ̀ ti wí ọ́ kọkàn ṣe lánàá ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ra ló ní ọ̀tọ̀ níbi kà á mójú sí lùgbàmúrì gan kò yàn àtọ̀hún gógó àtọ̀dábà tí a bá nì ó pọ̀ ògbàlí jẹ́ pé àkókò gan ọlọ́run fẹ́ ṣí ojú ìran ọ̀nì tẹ̀rẹ̀ sí ọ̀nà àlùyọ àtọ̀nà òṣèré ìran kan jẹ́ pé ó ga ju ti òkè lè èrò ọkàn lásán kèrò ọlọ́run gan yóò lo àkókò yàn àtọ̀dá kí n lò láti ràn ọ́ lọ́ láti gbé ọ sókè
láti mú ọ lọ sínú ọ̀pọ̀ yanturu. Mo rọra rẹ pé ọ kọ̀ọ̀yàn tí kọrin ìpékùsò, kọ̀ọ̀yàn tí kọrin pé wàá bínú para hàn owó nìkan nínú ayé òun. Ẹ bá dáa kọ́ á sọ̀dọ̀ Ọlọ́run lónìí o, kọ́ mú gbẹ́kẹ̀lé rẹ àtọkàn rẹ kọ́ mú balẹ̀ nínú ìlérí Ọlọ́run. Kọ́ bá ti mọ̀ tí mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ó kà í wí ó yóò dàbí idán lójú rẹ. Ṣùgbọ́n kọ́ bá jẹ́ pé lọ ẹtọ́ wọ́n máyè rẹ kó Jésù àbí wọ́n máyè rẹ kó lò ní ilé ìwàásù, á gbà ọ́. A jẹ́ pé wọ́n rè dé o ti kúrò lúpọ̀ ọmọ aláìlé bàbá, kò jẹ́ pé wọ́n nìkan lọ dá ìgbèrú ayé rẹ, ajakù mú ọ sínú ìjọba rẹ̀. Kété okó báyìí ti ń ṣe kè ọmọ rẹ̀, kété okó ní kò kè àjùmọ̀jogún pẹ̀lú Kristi, ètè rẹ̀ pátá lọ́lẹ̀ tọ́ sí. Torí náà kó bá ti jí dìde pẹ̀lú Kristi, ìṣòro rẹ, ẹrù rẹ, ọ̀dẹ̀ tọlọ́run. Wọ́n á mú ọ̀pọ̀ wọ́ nínú òyàn, nínú ọ̀hán gógó tí wàá gbẹ́kẹ̀rẹ́ lé. Ọdún kò mú àkàrà mẹ́rún àtẹja méjì, kò mú bọ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́rún. Ibo múni gan náà lójú ọkọ̀ ọ̀dẹ̀ tó ṣẹlẹ̀ ẹgbẹ̀rún lọ́nà méje. Wẹ́ẹ̀ mọ kó ti nira tó lùgbàmúrì láti bọ́ ẹbí ọlọ́nìyàn mẹ́rún. Ṣùgbọ́n yá o Ọlọ́run kò bọ́ kò ṣùlérí kọ́ ẹ bọ́ kété òlú wà rọ́ nìkan rí kẹ́ a bọ́ kété òlú lójoojúmọ́, kẹ́ a bọ́ kété orílẹ̀-èdè, kẹ́ a bọ́ kété àgbáyé gbàyè. Ọlọ́run ní jẹ́bà ó níní nínú ilé òṣùra rẹ̀ èsùn kẹ́ẹ̀ní oríbèlì mi wí Ọlọ́run mi á pèsè kété àìní rẹ nínú ọrọ̀, nínú ògo nínú Jésù Kristi. Kó bá ti gbẹ́kẹ̀lé ìṣòro rẹ tán. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán. Ire o.